Àwọn tó kópa nínú eré Abẹ̀nà ni Habib Alagbe, Lọlá Ìdíjẹ, Oyíndàmọ́lá Sanni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abẹ̀nà dá lórí Yomi àti Adérónkẹ́ tí wọ́n lọ sọ́dọ̀ dókítà. Dókítà sọ fún wọn pé ìfúnpá ọmọ wọn ga, bóyá ó ní nǹkan tó ń kó láyà sókè tàbí bà á lẹ́rù. Ṣùgbọ́n àwọn òbí rẹ̀ sọ pé kò sí nǹkan tó lè máa bà á lẹ́rù. Lọ́jọ́ kan Yomi bá jáde, ẹnìkan tọrọ owó lọ́wọ́ rẹ̀, ó sì fún ọkùnrin náà lówó. Ọkùnrin náà jíṣẹ́ fún wípé ẹnìkan fẹ́ ṣe níbi wípé kó kíyèsára o. Bàbá Yomi bá Gbénga ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ wí wípé níṣe ló yẹ ọmọ ọ̀tá tó sì ń fi wé àwọn ẹ̀gbọ́n rẹ̀ àti àbúrò rẹ̀, èyí tó mú kí inú bí ọkùnrin náà tó sì lọ sọ fún àwọn jàǹdùkú ẹgbẹ́ rẹ̀ wípé bàbá òun gbowó wọlé kí wọ́n wá gbà á, kí wọ́n wá ja bàbá òun lólè. Lọ́jọ́ tí àwọn olè náà wọlé, tí bàbá Yomi náà fẹ́ tètè gbowó sílẹ̀, wọ́n bá pọ̀ ọmọ rẹ̀, èyí tó mú kó gbowó náà kalẹ̀ ní tipátipá tí kò fẹ́ ṣe tẹ́lẹ̀. Inú bí Gbénga wípé àwọn ẹgbẹ́ òun pọ̀ ọmọ ẹ̀gbọ́n òun, ó sì bá wọn jà. Ṣùgbọ́n ọ̀kan lára wọn yọ ìbọn sí tó sì ní kó kò lọ́dọ̀ àwọn, bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa pa á ni. Ohun tó ṣẹlẹ̀ sí Yomi nípa ikú ọmọ rẹ̀ dá ìrẹ̀wẹ̀sì ọkàn sí lọ́kàn tí ó sì fẹ́ lọ sílé ìjọsìn mọ́. Lọ́jọ́ kan tí Yomi jáde síta ló bá fi mọ́tò gbá àbúrò rẹ̀ tí ìyẹn sì kú. Ìyàwó rẹ̀ wá rán létí pé kó rántí ìkìlọ̀ tí arákùnrin kan fún un. Ó sì bá ìyàwó rẹ̀ jà wípé ká ní kìí ṣe pé ó sọ pé káwọn wá nǹkan ṣe sí lórí ohun tí arákùnrin náà sọ tó mú òun lọ rí bàbá òun. Àwọn ò ní sí níbẹ̀ nígbà tí àwọn olè dé ọ̀dọ̀ bàbá àwọn débi pé àwọn olè náà yóò pọ̀ ọmọ òun. Ọ̀kan lára òṣìṣẹ́ ibi iṣẹ́ Yomi wá kí nílé lórí ikú ọmọ rẹ̀. Ó sì sọ fún un nípa àbúrò bàbá rẹ̀ tó máa ń yọ́wọ́ padà tó lè bá Yomi yanjú ìṣòro rẹ̀. Yomi ní òun kò nífẹ̀ẹ́ sí kéèyàn máa tójú bọlé. Lọ́jọ́ kan ìyàwó Yomi lálàá wípé ẹnìkan sọ fún òun pé òun fún òun lọ́jọ́ méje o láti dá ohun tó wà lọ́wọ́ òun padà. Ó rọ́ àlá náà fún ọkọ ẹ̀, ṣùgbọ́n ọkọ ẹ̀ kò kà á sí nǹkan bàbàrà, ó fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú àlá náà. Bàbá Yomi fura wípé ọmọ òun Gbénga kò kí ń jáde ibi tẹ́tẹ̀lẹ̀ mọ́. Ó wá béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fà á, ó sì dá lóhùn pé kò wù òun láti máa jáde ibi tẹ́tẹ̀lẹ̀ mọ́ ni. Nígbà tí bàbá rẹ̀ lọ tán, ẹ̀rí ọkàn òun jẹ. Ó wá ń rò lọ́kàn ẹ̀ pé ṣé òun ò ní jẹ́wọ́ pé òun mọ̀ nípa ikú tó pa ọmọ ẹ̀gbọ́n òun báyìí. Yomi bá jáde níjọ́ kan ló bá wọlé pẹ̀lú ìbínú. Ìyàwó rẹ̀ béèrè lọ́wọ́ ohun tó ṣẹlẹ̀ tó fi ń fa ìbínú yọ, tó fi sojú kokoko. Ìyàwó rẹ̀ béèrè ohun tó ṣẹlẹ̀. Ó sọ pé wèrè kan sọ fún òun pé kóun dá ohun tó wà lọ́wọ́ òun padà o. Ìyàwó rẹ̀ wá rán létí àlá tóun lá. Wípé ọjọ́ yẹn náà péjọ méje tẹ́ni náà fún òun láti dá nǹkan tó wà lọ́wọ́ òun padà. Ọkọ ẹ̀ kò kọ ohun tó wí kún. Ṣùgbọ́n nígbà tí wọ́n sùn nìkan àbámi bá yọ sí wọn. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ́yìn rò pé ó ṣẹlẹ̀ nígbà tí nǹkan àbámi yẹn yọ sí wọn? Kí lẹ́yìn rò pé ó máa ṣẹlẹ̀? Ó di inú apá kejì. Ṣẹ́yìn tí wo apá kìíní Abẹ̀nà? Kí ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.